Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Mo ní pé ọ̀fẹ́ ni, kì í ṣe fún owó púpà. Episteli kìíní ti Johannu orí 3. Kíyèsí irú ìfẹ́ tí Baba fi fún wa, pé kí a lè máa pè wá lé ọmọ Ọlọ́run. Nítorí náà, ayé kò mọ̀ wá, nítorí tí kò mọ̀ ọ́n. Olùfẹ́, ǹjẹ́ nísinsìnyí ọmọ Ọlọ́run lè àwa í ṣe, kò sì tí ì hàn bí àwa ó ti já sí. Ṣùgbọ́n àwa mọ̀ pé nígbà tí òun ó farahàn, àwa ó dàbí rẹ̀, nítorí àwa ó rí i bí òun ti rí. Àti olúkúlùkù ẹni tí ó bá ní ìrètí yìí nínú rẹ̀ á wẹ ara rẹ̀ mọ́, gẹ́gẹ́ bí òun sì ti mọ́. Ẹnikẹ́ni tí ó dẹ́ṣẹ̀ ó rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ni rírú òfin. Ẹ̀yin sì mọ̀ pé ó farahàn láti mú ẹ̀ṣẹ̀ wa kúrò, àti lára rẹ̀ ẹ̀ṣẹ̀ kò sí. Ẹnikẹ́ni tí ó bá ń gbé inú rẹ̀ kò ṣẹ̀. Ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ kò rí, bẹ́ẹ̀ ni kò mọ̀. Ẹ̀yin ọmọdé, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín. Ẹni tí ó bá ń ṣe òdodo, ó já sí olódodo, gẹ́gẹ́ bí òun ti ń ṣe olódodo. Ẹnikẹ́ni tí ó bá dẹ́ṣẹ̀ ti èṣù ni, nítorí èṣù ti ṣẹ̀ láti ìgbà àtètèkọ́ṣe. Nítorí ìdí èyí lè ọmọ Ọlọ́run farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Ẹnikẹ́ni tí a bí nípa ti Ọlọ́run kò dẹ́ṣẹ̀, nítorí tí irú rẹ̀ ń bẹ nínú rẹ̀. Òun kò sì lè ṣẹ̀, nítorí tí a bí i nípa ti Ọlọ́run. Nínú èyí lè à ń fi àwọn ọmọ Ọlọ́run hàn àti àwọn ọmọ èṣù. Ẹnikẹ́ni tí kò bá ṣe òdodo kì í ṣe ti Ọlọ́run, àti ẹni tí kò fẹ́ràn arákùnrin rẹ̀. Nítorí èyí ni ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lé àtètèkọ́ṣe, kí àwa kí ó lè máa fẹ́ràn ara wa. Kì í ṣe bí Káínì, tí í ṣe ti ẹni búburú nì, tí ó sì pa arákùnrin rẹ̀. Nítorí kí lé ó ṣe pa á? Nítorí tí iṣẹ́ òun ṣe búburú, títí arákùnrin rẹ̀ sì ṣe rere. Kí ẹnu kí ó má ṣe yà yín, ẹ̀yin ará mi, bí ayé bá kórìíra yín. Àwa mọ̀ pé àwa ti kọjá láti inú ikú sínú ìyè, nítorí tí àwa fẹ́ràn àwọn ará. Ẹnikẹ́ni tí kò bá fẹ́ràn arákùnrin rẹ̀, ó ń gbé inú ikú. Ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀, òun ni olùpani. Ẹ̀yin sì mọ̀ pé ìyè àìnípẹ̀kun kò lè bá olùpani kan gbé. Nípa èyí lè àwa mọ ìfẹ́ Ọlọ́run, nítorí tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa. Ó sì yẹ kí àwa fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará. Ṣùgbọ́n ẹni tí ó bá ní ohun rere ayé yìí, tí ó sì rí arákùnrin rẹ̀ tí ń ṣe aláìní, tí ó sì ṣe ìyọ́nú rẹ̀ mọ́, báwo ni ìfẹ́ Ọlọ́run ti ń gbé inú rẹ̀? Ẹ̀yin ọmọdé mi, ẹ má ṣe jẹ́ kí a fi kìkì ẹnu ṣe ìfẹ́, tàbí kìkì ahọ́n, bí kò ṣe ní ìṣe àti ní òtítọ́. Àti nípa èyí lè àwa mọ̀ pé àwa ń bẹ ní ti inú òtítọ́, àti pé àwa ó sì ṣe dájúdájú ọkàn wa níwájú rẹ̀. Nítorí bí ọkàn wa bá dá wa lẹ́bi, Ọlọ́run tóbi ju ọkàn wa lọ, ó sì mọ ohun gbogbo. Olùfẹ́, bí ọkàn wa kò bá dá wa lẹ́bi, ǹjẹ́ àwa ní ìgbẹ́kẹ̀lé sípa ti Ọlọ́run. Àti ohunkóhun tí àwa bá béèrè, àwa rí i gbà lọ́dọ̀ rẹ̀, nítorí tí àwa pa òfin rẹ̀ mọ́, tí àwa sì ń ṣe nǹkan wọn nì tí ó ṣe ohun ìwú níwájú rẹ̀. Èyí sì lé òfin rẹ̀, pé kí àwa kí ó lè gba orúkọ Jésù Kristi ọmọ rẹ̀ gbọ́, kí a sì fẹ́ràn ara wa, gẹ́gẹ́ bí ó ti fi òfin fún wa. Ẹni tí ó bá sì pa òfin rẹ̀ mọ́, ó ń bá a gbé inú rẹ̀,
àti òun nínú rẹ̀. Àti nípa èyí lè àwa mọ̀ pé ó ń bá wa gbé inú wa nípa ẹ̀mí tí ó fi fún wa.